Ṣé lóòtítọ́ ni pé ìlú mẹ́jọ kan ti wà ṣáájú Ilé-Ifẹ̀? Wọ́n ní Ifẹ̀ gan-an kọ́ ni àkọ́kọ́, pé àwọn ìlú ńlá mẹ́jọ kan pé bóyá ó ti ṣáájú Ifẹ̀ rí. Ṣáà tiẹ̀ rí ìlú kankan tó ti wà ṣáájú Ifẹ̀ rí? Ó ṣeé ṣe ó ṣeé ṣe kí a rí ìjọba kan tó ṣeé ṣe kó ti wà ṣáájú Ifẹ̀, ìyẹn lágbàáyé. Ṣùgbọ́n Captain Pitu, fáàtì ibẹ̀ ni pé kò sí ìlú tó ń jẹ́ Ifẹ̀, orílẹ̀-èdè ló ń jẹ́ bẹ́ẹ̀. Orílẹ̀-èdè ní ń jẹ́ Ifẹ̀. A nation, a country ló ń jẹ́ Ifẹ̀, kò sí ìlú kan tó ń jẹ́ bẹ́ẹ̀. Láyé àtijọ́, nígbà tí Ifẹ̀ àkọ́kọ́ wà, Ilé-Ifẹ̀ àkọ́kọ́ kì í ṣe Ilé-Ifẹ̀ o, Ifẹ̀ country àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fọ́ọ̀mù country, or kí n sọ wípé a mini kingdom, capital ẹ̀ náà ń pè ní Ìlúrun tàbí Ìwàlẹ̀. So bí èèyàn bá wá sọ wípé Ìlúrun lòún sọ pé ó ṣáájú Ifẹ̀, a jẹ́ pé ó kàn sọ̀rọ̀ nípa ìlú kan London country tó ń jẹ́ Ifẹ̀, torí kò sí ìlú tó ń jẹ́ Ifẹ̀. Then nífẹ̀ẹ́ Oyèlàgbọ̀, àwọn tí wọ́n ń pè ní ẹni tí wọ́n ń pè ní ẹ̀sìn ìdálẹ̀, ìyẹn Onígbòho Làmàjà, àti ẹni tí wọ́n ń pè ní Ojúmúyàndá, àwọn méjèèjì yẹn wọ́n ṣiṣẹ́ takuntakun láti tẹ ìlú tí wọ́n ń pè ní Ọ̀bàdó, ìlú tí wọ́n ń pè ní Ọ̀bà ní Ondo State. Ìpìlẹ̀ Ọ̀bà ní ọmọbìnrin tí ẹni tí wọ́n ń pè ní Ojúmúyàndá bí, tí wọ́n ń pè ní Yèyé. Òun náà sì ní ìpìlẹ̀ Ìṣàrún, òun náà sì ní ìpìlẹ̀ Ìṣẹ̀rún, láti inú Ìṣẹ̀rún ni Ìṣàrún ti jáde wá. So nígbà tí country àkọ́kọ́ tó scatter, tí wọ́n wá fìdí another one múlẹ̀, which is Oyèlàgbọ̀, lára àwọn 4 set of ìlú ni Ọ̀bà wà: Ìṣẹ̀rún, Ìgbòdè, Ìjìó, gbogbo àwọn ìlú tí mo mention yẹn. Láti àárín wọn láti wá bẹ̀rẹ̀ sí ní àwọn ìlú bíi Àyè, Ẹ̀sún, Òbú, àwọn ìlú bíi Ọ̀yọ́mùkóró, Èdè, Ìtín, Ùsẹ́, gbogbo àwọn ìlú yẹn lọ bẹ́ẹ̀ wọ́n wà. Àwọn yẹn ni ìlú under larger country tó ń pè ní Ifẹ̀. Ìgbà tí revolution wá wáyé, the third Ifẹ̀, which is Àkànlò-Bẹ́bẹ́, country náà ni capital yẹn là ń pè ní Ìrànjé. Àmọ́ ṣáájú yẹn, àti níbi tí wọ́n kọ́ ààfin sí, nítorí gbà yẹn ẹni tó bá jẹ lágbára tó bá jọba, ibi tó jọba sí, ibi tó ń gbé lásọdà ààfin. Ìgbà tó dẹ̀ yá tó jẹ́ pé àwọn ọmọ sí bàbá sọ́mọ ni wọ́n bẹ̀rẹ̀ sí jọba nífẹ̀, ọ̀pọ̀ ibi tán kọ́ ààfin sí lààfin wà ń bẹ̀ fún bíi 300 years 400 years. Pápẹ́ rẹ̀ ibi kan wà tí wọ́n ń pè ní Òkè Ìlérí nífẹ̀, ààfin níbẹ̀ náà jẹ́ látijọ́. Ibi kan wà tá à ń pè ní Àkòdì Ògbóòrú, ààfin ni nílàrẹ́. Ibi kan wà tá à ń pè ní Ìdìò, ààfin tó Odùduwà ti jọba nìyẹn. Ààfin wà nírànjé, ààfin wà lẹ́sẹ̀, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi gbogbo táàyìn ò lè rántí mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ohun tí mò ń sọ rèé, kò sí ìlú tó ń jẹ́ Ifẹ̀, orílẹ̀-èdè ló ń jẹ́ bẹ́ẹ̀. Bó bá wá sọ wípé Ìwàràn, ara capital Ifẹ̀ ni. Bó bá wá sọ pé Ìwàlẹ̀ tàbí Ìlúrun, ara capital Ifẹ̀ ni. Tó bá wá sọ pé Mọ̀kín, ara capital Ifẹ̀ ni. Ṣé Mọ̀kín ni Ìlara Mọ̀kín? No, rárá. Ìlú Mọ̀kín,
ó ṣeé ṣe kó wá jẹ́ pé láti Mọ̀kín ní Ìlara Mọ̀kín ti jáde. Then Ìlérí, Ìdìò, Ìlàrẹ́ títí wá kan bí táwọn ń pè ní Òkè Ẹnu wa ń sìn. So ibi tẹ́nu wa wà ń sìn wà ní palace wa. Wọ́n bí tá à ń pè ní Ifẹ̀ ń sìn was ibi tá à ń pè ní Mọ̀rẹ̀ ní Ifẹ̀ was a actual center níbi tí majority of these old palaces wà. Ibi tá à ń pè lókè Ìlérí ò jìnnà síbi tí present palace wà lẹ́nu wa nítòsí Rẹ́mọ ń bì báyìí ló wà ńbẹ̀. Gbogbo tí new palace wà tẹ́ bá dẹ̀ fẹ́ lọ sí Ìdìò níbi tí Odùduwà ti ṣe yìí tẹ́ bá pariwo gan ní present palace wọ́n á gbọ́ ní palace tí Odùduwà ti ṣèjọba ń tẹ̀. Tẹ́ bá tún pariwo láti bẹ̀ wọ́n á gbọ́ ti Ilé Ògbóòrú. So ẹ rí i pé nínú ìlú kan náà ni wọ́n ti ń ṣe báyìí bí ìgbà tí Ìbàdàn ń jọba ń gbà yẹn tí Ọ̀kákùà jọba sí ilé ẹ̀. Ìyẹn nípìlẹ̀ kó tó wá di nǹkan bíi 1300 years ago nígbà tí wọ́n wá fìdí main palace múlẹ̀ lókè Ìlérí. So ìgbà yẹn ni wọ́n stop ẹ jẹ́ ká máa ti bàbá sórí ọmọ náà wá ní ẹlòmíì lè wá ní tọ̀hún lè ṣe. Ìdí nìyẹn tó ń fi lọ mú èèyàn wá láti ibi tó ń pè ní Ìwaràn which was Odùduwà òun ló fẹ́ ṣàkóso nídìí. So kò ní as far as Yorùbá is concerned kò sí ìlú tó ń jẹ́ Ifẹ̀, country ló ń jẹ́ bẹ́ẹ̀, nation ló fi jẹ́ pé ibi tí Ifẹ̀ wà lónìí ń sìn Ilé Ifẹ̀ náà pé ilé àwọn èèyàn tí wọ́n ń jẹ́ Ifẹ̀ home to the Ifẹ̀ people. Bóyá o get mi àwọn ní gbogbo àwọn èèyàn tó ń jẹ́ Ifẹ̀ níbi gbogbo home wọn bó ṣe jókòó ń sìn your home Ifẹ̀. Ẹni tó wà ní Ghana tó lóhun Ga his home Ifẹ̀. Anybody tó bá ti lè ní nǹkan kan ṣe pẹ̀lú Ifẹ̀ tí street rẹ̀ sọ wípé Ifẹ̀ ló bá ṣe ilé ẹ̀ òun nìyẹn. Láti tó sọ pé Ilé Ifẹ̀ àwọn èèyàn yẹn ló ń jẹ́ Ifẹ̀ people are called Ifẹ̀. Then ilé their home. So ara Ifẹ̀ la máa wá rí Ùgbò nílàjẹ. Ara Ifẹ̀ la máa wá rí àwọn tí wọ́n jẹ́ ọmọ Ọ̀rànyàn ní Ìbíní. Ara Ifẹ̀ la máa ráwọn Ìjẹ̀bú. Ara Ifẹ̀ la máa rí Ifẹ̀ Alàdà ní Tógò. La máa rí Ifẹ̀ Olúkọ̀tún ní Kogi. La máa rí Ifẹ̀ Ọ̀dàn lẹ́yìn báyìí. Ibẹ̀ la máa rí Ifẹ̀ Àtápẹ̀mẹ́ àti bẹ́ẹ̀ 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 gbogbo àwọn Ifẹ̀ wọ̀nyẹn. Anyone tó bá ti wá jẹ́ Ifẹ̀ yẹn ilé wọn ni this one. And that's why tó fi jẹ́ pé nígbà tí àwọn archaeologists ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n rí many things tó jẹ́ pé archaic ní alẹ́ 3000 years ago. Bọ́rọ̀ Ifẹ̀ ṣe rí ni.